ọpẹ́ ní fọ́lọ́run ọba tó ní wá tó lẹ́mìí wá tó ní ogun ta ni a tún wà pẹ̀lú ọ̀kan nínú àwọn ìríjú àti ìránṣẹ́ Olódùmarè Prophet Michael Ọlọ́runbẹ olùdásílẹ̀ ìjọ Lord God Fellowship tó wà ní ìpínlẹ̀ Èkó. àbẹ̀gẹ́ bí ṣe wa ẹ bá a súre fún ojú tó wà kárí ayé. mo súre fún gbogbo ojú tó ń wò wá níbikíbi tẹ́ gbé wà lórílẹ̀‐èdè yìí àbí lókè òkun lórúkọ Jésù Kristi ọ̀run kó lànà kò yín, gbogbo ìdáwọ́lé yín kó yọrí sí rere, gbogbo àwọn aláàánú yín èyí tí wọ́n ti fẹ́ǹsì ẹ̀ ní orúkọ Jésù ọ̀run wó di yẹn palẹ̀, ọ̀run gbé yín dìde, gbogbo yín báyìí lẹ́ orí ògòlò Jésù Olúwa wa. Àmín. pẹ̀pẹ́ta la máa rògbòlò bàbá níta wẹ́gbẹ́ ẹ̀wò ní sáà náà ni ìjayà. Yorùbá bọ̀ wọ́n ní àìlówó lọ́wọ́ bá jayà, owó ń bẹ lọ́wọ́ bá àfojúdi. Ìjayà yìí kò wá mọ àgbàkù ọmọdé. Ẹ máa rọ ọmọ kékeré mi wá ní àyẹ̀ ń já, àgbàlagbà ní àyọ̀ ń kì. Ẹlòmíì gan torí ìjayà kò lè wa mọ́tò. A ní ẹ̀rù ń bà wọn tó ń bá rí mọ́tò, àwọn arákùnrin mọ́tò fẹ́ wá gbà ni. So kí ló ń fàjayà? Kí ni ọ̀nà àbáyọ fún un? Ẹ ṣe olóòtú lórí nǹkan tó ń fàjayà, ẹ̀yin náà ti sọ ẹ ti sọ ìtó jẹ́ méjọ kínní nínú nǹkan tó ń fa ìjayà. Ẹni àìnáwó lọ́wọ́ bàbá ìjayà. Pé bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó lè kọ́kọ́ fa ìjayà. Ọ̀nà àwọn àgbàlagbà sọ pé kinní kan kò sí nǹkan tó máa dé bá gbà tá ò ní rí. So ṣùgbọ́n tí àgbàlagbà ò bá ní owó lọ́wọ́ ọkàn ẹ̀ ò ní balẹ̀, inú ìbẹ̀rù bojo òun ló máa wà, kí baálé wà nulẹ̀ kó má sí owó kankan lọ́wọ́ ẹ̀, kọ́mọ máa pé 40 kó má ní 100,000 nínú àkáǹtì ẹ̀rí tó dẹ̀ ń lọ bí ṣiṣẹ́ lójoojúmọ́. Ẹ̀dùnà tó bá ní pàjáwìrì ìpèníjà 100,000 báwo ló ṣe fẹ́ ṣe? Irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ìpayà lè máa wà fún ẹni tó ń gbénu lé tí ó ń ṣiṣẹ́ tó wo iṣẹ́ ìtọ́ ẹ̀pọ̀ tó bá san owó lé kò lè rí nǹkan kan, kò sí kí ìpayà má wà fún ẹ̀rí. Ẹni tó bá ń rí ìjákulẹ̀ ní ọ̀nà ẹ̀, ẹlòmíì màmá kan bá mi sọ̀rọ̀, Ọlọ́run ti gbàkóso ń sìn ọ́ nígbà tó ń sọ̀rọ̀ ní ọdún 4+ nísìn, àwọn ò rí ọkùnrin ẹwù báwọn ṣe fáìn tó, àwọn ò rí ọkùnrin tó sọ pé hello káwọn tiẹ̀ á sọ pé yes àbí no. Mo ní pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí yìí ọmọ kan lẹ́sì bíi èèyàn kan ò lè rí, ṣùgbọ́n nítorí pé ó wà ní irúpò bẹ́ẹ̀ bóyá wọ́n ti da ìkórìíra sí lára tàbí ìjákulẹ̀, irú nǹkan bẹ́ẹ̀ ó mú ẹ̀rù ń bà ẹ̀rù ń bà tó bá fẹ́ jáde a máa tún múra yàtọ̀ sí bí ó ṣe wà tẹ́lẹ̀, lẹ́ni tó jẹ́ pé bí ò tiẹ̀ múra wọ́n máa rí, ṣùgbọ́n nítorí pé nǹkan kan bọ̀tí kan wà láyé ẹ̀ kò fún ní ìsinmi ẹ̀rí. Tí èèyàn bá wà nínú marriage, tó bá wà nínú relationship tí ọkọ àti ìyàwó ń gbénulé, tóbìnrin yóò bá fi ọkọ ẹ̀ lọ́kàn balẹ̀, ìpayà lè wà fún ọkùnrin yẹn, nítorí ọkùnrin yẹn ò ní gẹ̀ẹ́tì ara ẹ̀. Ọkùnrin tí èèyàn bá fi lọ́kàn balẹ̀, ọkùnrin yẹn ò kì í gẹ̀ẹ́tì ara ẹ̀. Irú ọkùnrin bẹ́ẹ̀ ó máa nípa ẹ̀rù á máa bà, kò ní confidence nínú àwọn nǹkan míì tó jẹ́ kó ṣe àṣeyọrí, kó fi rówó àbí kó dojúkọ, kó jẹ lọ. Ẹ̀rù máa bà nítorí pé á rò pé òfìfo lòun wà, nítorí pé kò ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé. Even tí èèyàn bá jẹ́ nǹkan kan tó bá nínú relationship tó yẹ pé kò jẹ́ nǹkan kan, ṣùgbọ́n tíyàwó ẹ̀ ń wo bí ìgbà tẹ́ pé ó jẹ́ 10, onítọ̀hún máa gapá níta ni, ó dẹ̀ máa ní confidence, àní confidence yẹn ló máa jẹ́ kó larí mọ́ ọlà, kó rìnrìn ọlà, because ìrìn ọlà mi ò easy, ìrìn ọlà mi ò tó nǹkan tó yẹ máa ká ọgbẹ́nu, ìrìn ọlà fẹ́ni tán ti yàn kó máa là, so ó lè ní bọ́ọ̀tì nínú, kò ń ṣe bí ó le o, bẹ̀tí ẹ mọ̀ ibìkan tẹ́lòmíì lè gbà tó yẹ pé ó lè níjàkulẹ̀, ẹlòmíì lè gbà bẹ̀ kó yẹ kó wá di alágbára. Mo ti rẹ́ni tó ta pure water tó wá di ẹni tó wá ní ó ní fish kìnnìsìn tó jẹ́ pé láti ibi pure water ní ibi bus stop ló ti ń tà, ṣùgbọ́n Ọlọ́run gbéga nítorí pé ó ní confidence lórí nǹkan tó ń ṣe ẹ̀. So ìwọ tó bá ti rí pé àyà ń pa ẹ́, ẹ̀rù ń bà ẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ké porúkọ Ọlọ́run, nítorí ẹni tí àyà bá ń pa, tẹ́rù bá ń bà, wọ́n lè tibẹ̀ gba ògo lọ lọ́wọ́ ẹ̀, ó lè má rí ògo ẹ̀ lò bẹ́ẹ̀ ni, nítorí kò ní lè calculate well mọ́, àwọn àṣìṣe ńláńlá ló máa ṣe bẹ́ẹ̀ ni,
àwọn ìgbà tó yẹ kó jáde kó stand out ó máa sá wọnú ilé, àwọn nǹkan tó jẹ́ kó ṣàṣeyọrí lórí ẹ̀ ẹ̀rù máa bà á. Ẹ̀rí ìpayà ò dá o, kò dẹ̀ sẹ́ni tí ìpayà ò lè mú, ó lè mú ọmọ, tí ìpayà bá mú ọmọ ní ọjọ́ ìdánwò, ọmọ yẹn ó máa ẹ wò ó kó báírò ọwọ́ ẹ̀ báyìí a máa wò ó báyìí ní tí àwọn tó kù máa fi kọ̀ọ̀kan tán nítorí ìpayà tó wà fún. That is why tó yẹ pé irú ọmọ tó bá ń kọ́ ẹ̀kọ́ àbí tó jẹ́ ń kọ́ṣẹ́ kó fojú sí dáadáa nígbà tó bá jẹ́ kó fojú sí kó má ṣeré, so that nígbà tó bá di ọjọ́ ìdánwò ìpayà ò ní sí fún ní inú ìdánwò yẹn. Tí ìpayà ò bá dẹ̀ sí fún yàn, even tí yàn bá fail, èèyàn tún máa tún ṣe. Bẹ̀sì téèyàn bá wish pé tó rò pé òun lè fail nígbà míì tó dẹ̀ ní ìgboyà, ó possible kó máa fail kó di pé Ọlọ́run máa ràn lọ́wọ́. So fún ìdí èyí nǹkan tó ń pè ní ìpayà, ogun ìpayà kò dáa rárá. Bíbélì sọ pé ẹ̀yin ò gba ẹ̀mí ẹ̀rù mọ́, ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ. Ṣùgbọ́n ìwé òwe náà tún sọ onódà láti kéèyàn máa bẹ̀rù ẹ̀rí. Ṣùgbọ́n lójú ẹ̀rù téèyàn máa bà tó máa bàyàn kò ń ṣe ẹ̀rù pé báwo mo ṣe fẹ́ ṣe ilé ayé mi. Tí ẹ̀rù báwo mo ṣe fẹ́ ṣe ilé ayé bá ń ba ènìyàn ò lè rí ògo lò. Bẹ́ẹ̀ ni sà, tí ayé bá kọjú ìpayà síyàn téèyàn ń wò pé báwo mo ṣe fẹ́ ṣe ilé ayé mi, báwo mo ṣe fẹ́ lówó, ẹlòmíì ẹ̀rù ló ń bà tí ò lè drive mọ́tò. Ọlọ́run ìpayà pé èyí tó ń bá lọ ní accident, ká sọ pé mọ́tò yẹn dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ tó ń wa mọ́tò yẹn ni, àwọn àṣeyọrí ńlá tí ò bá ti rí owó wà ń bẹ̀. Ṣùgbọ́n nítorí pé ìpayà mú kò lè drive mọ́tò yẹn, ó jẹ́ nǹkan tó yẹ pé ó mú kí ògo ẹ̀ máa jòrò. Fún ìdí èyí mo gbàdúrà fún gbogbo ẹni tí ìpayà bá ń bá àbí tí ẹ̀rù bá ń bá ẹ̀rí kí Ọlọ́run kó fi òróró ìtura sí. Ṣùgbọ́n ohun tó ń pààyàn láyà ní ayé ìsìn jù òun ni owó. Tí ọmọkùnrin ò bá dánúwó lọ́wọ́, tí wọ́n bá ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́, tí wọ́n bá ń ṣiṣẹ́ tó jẹ́ pé gbogbo làkàkàkà tiẹ̀ àfi kó máa wà lọ́ndà ẹnìkan kan máa ránṣẹ́ ṣá, kó má tiẹ̀ jọkàn póun náà tiẹ̀ tún wà àhẹ́ẹ̀dì ẹnìkan, kó má tiẹ̀ ríra ẹ̀ póun wà àtọmọdé àtàgbà òun tiẹ̀ wà àhẹ́ẹ̀dì ẹnìkan, àfi kóun máa wà under. Irú eléyìí ó lè mú ìpayà wá. Ìpayà ló jẹ́ kọ́kùnrin pé 45 tí ò lè dẹnu kọ obìnrin nígbà tó yẹ pé kò ní ilé tó máa gbé, àbí tó ní ilé tó máa gbé tí kò ní owó tó máa fi tọ́jú obìnrin. Táàrí ẹ̀ máa wò pé òun fẹ́ kóbìnrin yẹn kó ṣe ìyàwó níyàwó. Ṣùgbọ́n gbogbo ohunkóhun tó bá jẹ́ ìpayà fún ẹ lónìí, mo gbàdúrà ní orúkọ Jésù, ọ̀run á bẹ́ mu kúrò. Ẹ̀rí téèyàn ò bá rí ògo ẹ̀ lò, àbí tán ti fẹ́ sọ̀yàn dológo àná, èèyàn máa páyà. Tí ayé fẹ́ sọ̀yàn dológo àná, tán ti fi ògo èèyàn pamọ́, tán ti fi ògo èèyàn, tán ti gbé ọwọ́ lé ògo èèyàn, tán ti jókòó lé ògo èèyàn lé lórí, àbí tán ti ń rán ìṣerere inú ògo èèyàn iṣẹ́. Ẹlòmíì tó bá ti sùn báyìí, ìgbà yẹn ló máa rí pé àwọn àlá oríṣiríṣi tán fi ń rán ògo kádàrá ẹ̀ iṣẹ́, òun ló máa lálàárí. Irú àwọn eléyìí tó bá jí ìpayà ni. Mo rántí arákùnrin kan tó sọ pé òun lọ síbi iṣẹ́ kan, nígbà tó máa dójú ọ̀nà gbogbo okùn ẹlẹ́nà kọ lójú. Lọ́dọ̀ ní àárọ̀ ọjọ́ yẹn gangan náà ó ti lálàá pé òun bá yàn sùn lóru mọ́jú, níbi tó tún wá ń lọ síbi iṣẹ́ ó wá kọ lójú. Bẹ̀tí ńgbà tó Ọlọ́run fún ní iyì ẹ̀ sọ, ó kù díẹ̀ kó yóò máa padà ní, ó pe nọ́mbà mi. Now Ọlọ́run jẹ́ kí ẹ́nájì yẹn ranra wọn lọ́wọ́, mo bá pa láṣẹ pé kò gbọdọ̀ padà. Ìpè Ọlọ́run Jésù gan ó fún àwọn ọmọ ẹ̀ ní orí ọ̀fẹ́, ó dẹ̀ nìkan jáde lọ. Ẹ̀rí wọ́n dẹ̀ lórí ọ̀fẹ́ tí Jésù fún ẹ̀. Lórúkọ Jésù lèmi pẹ̀lú ẹ gbàdúrà yìí, wọ́n á mú ẹ níbẹ̀ yẹn, Ọlọ́run wá gbàkóso lọ́jọ́ náà, ó jẹ́ kan mú gbogbo májẹ̀mú tó máa ń sọ pé kó padà níbi tó bá ti fẹ́ ṣe rere, gbogbo májẹ̀mú yẹn bàjẹ́. Gbogbo tó ń gbọ́ mi lónìí, gbogbo májẹ̀mú má ṣe rere tó ń dẹ́rù báyìí, ó tún kó lórílẹ̀-èdè, ó tún lọ sókè òkun, síbẹ̀síbẹ̀ inú ìbẹ̀rù náà ló wà níbi tó wà. O ò ríwèé ìgbélú gbà, o ò rọ́kọ tiẹ̀ fẹ́, o ò ríyàwó tiẹ̀ fẹ́, o ò níṣẹ́. Tó bá ṣiṣẹ́ fún ọ̀sẹ̀ kan, wọ́n máa tó gbaṣẹ́ yẹn lọ́wọ́ ẹ. Ìjọ tó bá pẹ́ jù lóṣù méjì àbọ̀sẹ̀ méjì, láti òní lọ ni mo pa láṣẹ sínú ayé ẹ. Gbogbo ẹ̀yin tí à ń pọ́n lójú tá à ń dẹ́rù bà, ọ̀run kó ṣẹ́gun ẹ̀ fún ẹ. Ní orúkọ Jésù Kristi, gbogbo agbára ìpayà ìtayé fi ń pa ẹ láyà, ní orúkọ Jésù ẹ̀mí mọ́ kó ṣẹ́gun ẹ̀ fún ẹ. Wá gbọ́, tó o bá wà nínú ogun bẹ́ẹ̀, tẹ́rù ń bà ẹ́ nítorí ògo ẹ àbí nítorí ohunkóhun láti ṣe rere, àsìkò rèé fún ẹ tó máa là. Gbọ́ tèmi o, kọ́lọ́run jẹ́ kó gbọ́ o, kò ní ẹ̀mí gbọ́
ẹ̀mí ìgbọ́ràn lásìkò yìí wo 777 yìí bẹ́ẹ̀ ni n tó ń pa ẹ láyà n tó wà ní 777 n tá a ṣẹ́gun tó ń pa ẹ láyà ó wà ń bẹ̀ n tó ń pa ẹ láyà yẹn tí òjò rọ́nà lọ tí ò jẹ́ kó rẹ́gùn ẹ lò ó wà ń bẹ̀ wàá tún wá gbọ́ 777 yìí lásìkò yìí à ń ran àwọn ènìyàn lọ́wọ́ lórí ọ́fíìsì wa tá a ṣẹ̀ṣẹ̀ sí Bógijẹ ní ìlú Àjà Bógijẹ Access Bank bus stop ní ìlú Àjà Bógijẹ Access Bank bus stop ní ìlú Àjà now à ń ran gbogbo àwọn èèyàn lọ́wọ́ nísìn ní on the 22 yìí owó ìdajì lóníkálùkù máa ṣe kínni òun ló máa ra gbogbo product tó máa rà ń bẹ̀ lọ́jọ́ yẹn nítorí pé ìjọ yẹn la ṣí ibẹ̀ yẹn wá tẹ́tí kò gbọ́ nísinsìnyí máa pe nọ́mbà tí n bá fún ẹ kò ń ṣe 777 nìkan ẹ̀yin kan wà tó yẹ pé ẹ kì í lò ju 55 lọ ẹ̀yin kan wà tó yẹ pé ẹ máa ń tajà lẹ́kọ̀ọ́ ẹ ń lò ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin kan wà tó yẹ ń tajà lábúrọ̀dù ẹ ń lò ju 55 lọ ẹ̀yin kan wà tó yẹ pé ẹ kì í lò ju 222 lọ ihunkíhun tó o bá fẹ́ rà lọ́jọ́ yẹn àti other materials mi tá a ṣe gbé jáde àti 88 tó yẹ ṣe jáde gbogbo ẹ̀ lọ́jọ́ yẹn owó ìdajì òun ni Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ kí oníkálukú kó rà á gbọ́ ó wà ní Nàìjíríà ó wà lókè òkun máa búùkù báyìí máa fún ẹ nọ́mbà so that very 22 of August pé lọ́jọ́ yẹn pé nọ́mbà báyìí kábẹ́ mú tiẹ̀ sílẹ̀ kọ́ńtì tó bá wà ká help ẹ láti mú lọ sí DHL ká send ẹ̀ sí ẹ ìwọ ló sanwó DHL lọ bí ẹ̀yin tẹ́ wà ní interstate tẹ́ bá pè wá now abayin mu send ẹ̀ sí yín ẹ̀yin lẹ́ ó sanwó mọ́tò tó máa gbé wá o so eléyìí máa tún ràn yín lọ́wọ́ púpọ̀ fún àǹfààní pé wọ́n dí mi ní owó ìdajì ìtì máa lò tó o bá dẹ̀ ti lò mọ̀ pé ògo ẹ ti búyọ mọ̀ pé ilẹ̀kùn àánú ti ṣí òun lọ́lọ́run pa láṣẹ láti lò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ń jẹ́rìí sí agbára Ọlọ́run tí wọ́n tún wá ń dúpẹ́ gbọ́ ajá yẹn ìdúpẹ́ èèyàn kan ni o wọ́n dẹ̀ sọ pé àwọn ò tí ì ṣe nǹkan kan rárá tí wọ́n náà bá débẹ̀ ayé ẹ̀ lẹ́nu pé èèyàn lè ṣe oore báyìí fún yàn lásìkò yìí ìlú òyìnbó náà wà tọ́lọ́run dẹ̀ lòmí fún wọn àwọn náà ra 77 bí wọn náà ṣe ń gbọ́ yìí ni ṣùgbọ́n gbogbo fámìlì wọn pátápátá òun ló rójú rere Ọlọ́run tó bá fẹ́ máa ránwó iṣẹ́ tó bá fẹ́ jákulẹ̀ tó fẹ́ kí ọwọ́kọ́wọ́ kó kúrò lára ẹ̀ ègún tàbí èpè tán ti ń sọ sí ẹ tó fẹ́ jẹ́ kí wọ́n fọwọ́ bo ògo yẹn mọ́lẹ̀ tó fẹ́ kí ògo yẹn jáde kúrò lábẹ́ òrùlé tó fẹ́ kó ògo yẹn náà stand out kóun náà bẹ̀rẹ̀ sí pàṣẹ now lo 777 yìí àǹfààní wà fún ẹ láti san ìrà ní owó ìdajì lọ́dún 22 August lórúkọ Jésù yóò dára fún gbogbo wa a ó rí bá ti ṣe a ó rọ́nà gbégbà gbogbo ẹnikẹ́ni tó bá lo 777 555 222 yìí lórúkọ ti Jésù Kristi ọmọ Ọlọ́run ògo gbogbo yín ni ó bùyọ ilẹ̀kùn àánú á ṣí fún yín ẹ jẹ́rìí sagbára Ọlọ́run pé àwọn nọ́mbà yìí ìwọ tó ń gbọ́ lórí rédíò tó ń gbọ́ àsìkò yìí má sọnù gbàmú kó wá rí pé rere lọ́lọ́run Ọlọ́run yan ètò yìí fún gbogbo ọmọ ológo ni ìwọ náà jẹ́ kan nú ẹ̀ ògo tiẹ̀ náà bùyọ lásìkò yìí 070 360 387 57 gbọ́ lẹ́ẹ̀kan sí 070 360 387 57 tó bá pè máa gbé yóò dára fún gbogbo wa. yóò dára fún gbogbo wa nọ́mbà ayọ̀ náà ni wọ́n ti pè yẹn pè nọ́mbà yìí kó bọ́ lọ́wọ́ ogun ìjayà bí àìjayà owó ni ìjayà ọmọ ni ọmọ náà máa mú bàyà bẹ́ẹ̀ lómi ọmọ tó yẹ kó ṣe dáadáa fún yàn tó máa mú kólòsì tó mú ice tó mú ìpayà ló máa ń fà fẹ́ lómi. bẹ́ẹ̀ni wà pátá báyìí gbogbo tó bá ń jẹ́ ìpayà fún wa Ọlọ́run á mú kúrò ṣùgbọ́n ìwọ náà má jókòó tẹ́tẹ́rẹ́ 777 ń dóde ẹ̀ 555 náà wà tí wàá mú tiẹ̀ kí ire tó ń lọ ní sáà yìí wọ́n bá kọjá rẹ̀ ire tó wà lásìkò yìí èmi ni mo ní.